ẹ bá ń pa l'Àṣàbí olórí Fáwọlé máa ní ẹ bá ń kó lórí kú ọdún òye ẹ bá ń kó lórí kú ọdún. M.C BLESSINER. olórí Fáwọlé ní sọjọ́ bí tá a wá bá dúpẹ́ borí ẹni bá sọrí ẹ̀tọ́ ní káyé ọgbọ́n. olórí Fáwọlé Àdìsá ni mò ń kí lọ́wọ́ o. ọba ìlú of Ìsọlọ̀ kingdom máa wọlé mọ́ràbá olóríire Aláṣàbí o. ọyẹ agbára ńlẹ̀ òdìdé òní lọ́dún ẹ. bọ́dún orógbó bá dé ń ṣe lórógbó bá wọn gbó. bọ́dún obì bá dé ń ṣe lóbì gorí àtẹ òkú ọdún o. aláṣẹ àtolùdarí K Money Cosmetic Home of Luxury. irun ni wọ́n ń tà lọ́dọ̀ tiwọn, irun tó jẹ́ ojúlówó ni. ikú òní filé rẹ tòde, àrùn òní filé rẹ sọ̀dẹ̀dẹ̀. ó ti sọdún èyí ná lágbára lọ́wọ́ olúwa ọba ọ̀sẹ̀ mi. alhaja Amdalat Mojísọ́lá láti inú ẹgbẹ́ Dẹ̀ra Exclusive Ladies International. ọ ni wọ́n ránṣẹ́ pè mí pé kí wọ́n máa kí ọ́n gbèjégbèjọ. wọ́n pé gbogbo ọjọ́ kẹẹ̀ẹ́dógún nínú oṣù kejì káwá máa gbé tọ́kì sórí àmàlà. ọlọ́jọ́ òbí mo dé sí ọlọ́run ọkà ti lọ. mọ́mí Ayọ̀mídé ni mò ń kí lọ́wọ́lọ́wọ́ o. mọ́mísí Ayọ̀mí kú o. ikú òní dáwọn ọmọ náà gbà lọ́wọ́ rẹ, wọ́n á dirú wọn á dìgbà fún ọlọ́lá bàbá òkè. ọ̀ọ́dẹ̀lẹ̀ yìí pẹ́ o sì ní tẹ́jú lẹ̀ mọ́lẹ̀. olórí Fáwọlé Àdìsá o. ọba ìlú of Ìsọlọ̀ kingdom Àṣàbí àdé o. bọ́ ọba wẹ̀yìn wò ó rí pólódùmarè ọba sí ọ lóore gan ni. bọ́ ọba ń dúpẹ́ tònítọ̀la kò tí ì tó oore tọ́ba Òdùmarè ṣe fún ọ. oore dídá sí, rírí jẹ, rírí mu, iṣẹ́ ẹ̀rí òtún dùṣẹ́, ó yẹ kó o dúpẹ́ lọ́wọ́ bàbá òkè. Aláṣàbí o, ìpínlẹ̀ Abíá ìkúkú la bí ọ sí gan. ọwọ́ àṣàyà wọn lẹ́gbàá ké níbi tí ìṣèlú àwọn ọkọ rẹ gan. ìlàyé ọlọ́run ọba òní jẹ́ kẹ́ ẹ tẹ́ láéláé ẹ mọ́yà àṣàmì ẹ̀. ìyá ọlọ́jọ́ òbí Aláṣàbí o, gbogbo láéláé lógún ẹ̀dán. àgbórákò ní ti gbé àgbófọ́ pawúlógbò rẹ lọ́lọ́ ọlọ́run ọba òní mọ̀yà. ọ dàgbà títí tí ọ yọgọ́ fàálẹ̀ ọ fọwọ́ pawú ó fèrèkì jóbi ọ fẹ̀yìntì ọmọ jẹun ọmọ lọ́lọ́ ọlọ́run ọba òsì ní mòsì. kò sí bó ti lè pẹ́lẹ́ ayé tó o, ìwọ ní tanáwó sàárè ọmọ lọ́lọ́ ọlọ́run ọba ẹ bá mi sàmì ẹ̀. Àṣàbí àdé o, ọ̀yá wa máa ń gbọ́ wìrìwìrì lẹ́nu mi. mo fẹ́ kí ọ lọ sílùú àwọn ọkọ tó fẹ́ ọ láyà gangan gangan. Ẹ̀gbá ǹtúkú ni wọ́n adébọ̀sọ̀rọ̀ ará akémọ̀jò dòdò lọ́fà jógbẹ̀rú mọ́jọ́gbẹ̀kọ ẹrú ní í ṣe ní ẹ̀kọ́ ò lè ṣèyàn. Ẹ̀gbá ǹtúkú adébọ̀sọ̀rọ̀ ọmọ wọn lábẹ́ Olúmọ, ọmọ àtẹ́wọ́gboyè ọmọ àfìrọ́gboyè àtẹ́wọ́mẹ́wọ́ ẹ̀wá ni wọ́n fi gboyè nílé àwọn ọkọ tó fẹ́ ọ láyà. Ẹ̀gbá méjì ò gbọ́dọ̀ jara wọn níyàn, bìkan bá pé báyìí sí èkejì á pé bá a wà náà ni. Ẹ̀gbá gbalé Aláṣàbí máa ń gbọ́, Ẹ̀gbá gboko ìgbàkúgbà lẹ́gbẹ́ Ẹ̀gbá ń jàre. mo bá ń dáké mo sẹnu gbígbó wúyẹwúyẹ, mo bá ń dé gbàbùrà mo gbólóhùn bí ọ̀jẹ̀. ọmọ Aláké Fọlájagun Ẹ̀gbá Fọlájà wọ́n fèlè jà. ọlọ́jọ́ òbí ló ní wọ́n mọ̀ kí ọ́ tẹ̀nítẹ̀yẹ ni wọ́n sì mọ̀ kí ọ́ kì í yanu. ìwọ́láyà Ké, ìwọ́láyà Olúmọ, ìwọ́láyà Agbójó lọ́wọ́ ogun, ìwọ́láyà dé orí Ẹ̀gbá ṣẹ̀kẹ̀ wúru, olówó ẹ̀yọ àná tòjò dẹ̀rùn. mọ́ gbàgbé ìwọ́láyà Ẹ̀gbá, Ẹ̀gbá onígbẹ̀dú àlùlà, ìwọ́láyà Ẹ̀gbá, Ẹ̀gbá onígbẹ̀dú àlùlówó lọ́wọ́, alágogo ọ̀ranyàn tantantan. Ẹ̀gbá ọmọ orò lọ́tà nínú ilé ọkọ tó fẹ́ ọ láyà gangan. wọ́n pé wòmúwòmú lóró ké, nàmúnàmú lóró òfì. Ẹ̀gbá tó bá mọ fífi orò ńlọsẹ̀ tẹ eégún mólú nínú ilé ọkọ tó fẹ́ ọ láyà. wọ́n ọlọ́jọ́ bí n bá ní wọn kí ọ̀hún wulẹ̀ sọ ọ́ lẹ́nu ni. òṣòkè oníjọ́ fọdún èyí sòpin yàrá Àṣàbí ò gbé tó àmì mi. olórí Àṣàbí ò ayaba mi Fáwọlé Àdìsá ọba ìlú of Ìsọlọ̀ kingdom ó ti sọdún èyí ná ó ṣe púpọ̀ lókè pẹ̀.